Ẹ káalẹ́, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, ẹni tó ní ayé tó ní ọ̀run. Mọ̀nàmọ́ná tí ń ṣojú ọ̀run mọ̀nà, a yìn yín o Ọlọ́run. A sọ wípé ẹ ṣé, ẹ̀yin la sọ pé ẹ ṣé o fún ìrìn àjò tèní. A mà dúpẹ́ o. A dúpẹ́ o lọ́wọ́ àwọn akọni, àwọn asọ̀rọ̀ṣẹ, àwọn tí ò bẹ̀rù. Torí pé àìmọye mẹ́sẹ̀jì ni mo ti gbà, àìmọye ọ̀rọ̀ ni mo ti gbọ́. Ṣèbọ́ Ọlọ́run fi wọ̀nyí, ṣèbí ẹ gbọ́ báwo ló ṣe wá jẹ́. Ṣùgbọ́n mo sọ fún yín pé rálì Èkó ó di dandan kó ṣe kí ni o, a ò ní gbọ́. Mo ti sọ fún yín, àwa ò ní gbọ́, ẹ̀yin gan ò ní kí ni o, ẹ̀yin ò ní gbà. Àwa di pé bàbá ò ní gbọ́, ọmọ ò ní gbà. Bàbá ò ní gbọ́, ọmọ ṣe kí ni o, ọmọ ò ní gbà. Èé o, mọ́mì ẹ káàbọ̀ o, tèmi káàbọ̀ o, Ìdòwú Matthew káàbọ̀ o, Adédoyin káàbọ̀ o, bí ẹ ṣe ń wọlé ẹ káàbọ̀ o, ẹ káalẹ́ o, ẹ kú àṣeyọrí èní o. Torí pé ẹni bá a máa fún ọyàn kìnìún, mọ́mì àkọ́ṣe ló máa ṣe. Kò ní retí èékánná, kò ní retí ẹ̀mí ẹ̀ tó máa bọ́lẹ̀. Ọlátúnjí Bello ẹ kúrò lẹ́sà. A ò tí ì kí wa pé ẹ kú iṣẹ́, torí pé ó kù òun ni ìbọn ń ró. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ màá mi, lọ́wọ́ àwọn bàá mi, lọ́wọ́ gbogbo èèyàn. A sì tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kójú ó tì wá. Mo ti ń sọ tipẹ́tipẹ́ pé Sunday Igboho kù, ó pọ̀. Gẹ́gẹ́ bí àwọn tó máa ń sọ̀rọ̀, wọ́n ní ó pọ̀ OPP ó pọ̀ pa. Ẹ má bínú pé bá sọ pariwo pé OPP ó pọ̀ pa. Ẹ dákun, ẹ wo ní ká máa halẹ̀ mọ́yán lọ́dẹ̀ kó mọ̀dọ́rùn bí ẹni tó fẹ́ lọ pẹran lábúlé wọn. Ṣáwa jájá ni. Abímbọ́lá Victoria wàrà ànúgbàjáre, ògo rẹ̀ á fọhùn, ayé ò ní mú ẹ. Ṣàjẹ́ran ni. Ẹ wo Òdùmọ̀ṣù, Òdùmọ̀ṣù, ẹ bá dáko Òdùmọ̀ṣù. Dádì ṣe fẹ́ lọ pẹran ni. Èwo lè gbọ́dọ̀ wá gbé kọ́rùn pàpàpà. Ó mà ṣe o. Èmi ń ṣiṣẹ́, ìwọ ń gbowó oṣù, yóò bá fùrọ̀ rẹ bí fùrọ̀ bọ́. Àwọn tó ń ṣiṣẹ́ wà lọ́fíìsì, Dùmọ̀ṣù yóò bá sì ní ẹ́. Àwọn tó ń ṣiṣẹ́ tí wọ́n tán ń gbowó wà lọ́fíìsì, ìwọ wá kó o wá gbébọn kọ́rùn bí ẹni tó ń loko ọdẹ. Pẹ̀lẹ́ o, oníṣẹ́ ìjọba. Ṣé ẹ̀sà rọwọ́ yín lè ní ẹ bá ń lọ wo ríǹgì ọwọ́ ẹ̀. Ó dàbí ètò àwọn ọmọ làwọn tàn bus stop ready ríǹgì. Tó rówó ra góòdì, odidi kọmíṣánná. Yẹ̀yẹ̀ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí. Ẹ̀sà níbo lẹ fẹ́ fojú sí lọ́la tẹ́ bá fi ṣèjọba lẹ̀? Bí ọ́fíìsì ò bá fi yín lẹ̀, èyí náà máa fi ọ́fíìsì lẹ̀. You will retire one day. Àbí ó gbàgbé ni? Ẹ wá padà di Yorùbá. Kò kúkú dùn mí. Yorùbá máa ṣe kí ni?
amẹ̀bẹ̀bẹ̀ ẹ má bínú wọ́n fọ́ọ̀sì mi ní who forced you sir. omi gbóná tẹ dà sí wa lára àdúpẹ́ o ìbọn tẹ̀yìn àfìgbà tẹ̀jẹ̀ lẹ̀ dandan ṣé tẹ ẹ̀ bá rẹ́jẹ̀ ẹ̀ kì í máa ń sinmi àgbà tẹ para yín pé ẹ fẹ́ lọ múyàn ẹ jíyàn àfi kẹ́ ẹ pààyàn. Adéníkẹ́ Àlàbí ẹ kú oríire ní o ibi tán bá ní kíkíní ewé má gbé ibẹ̀ ló ń gbé ibi tán bá ní kí tẹ̀tẹ̀ ó má tẹ̀ ibẹ̀ ló ń tẹ̀ wọ́n ní ká má sun sáàlà bá wọn sun síbẹ̀ wọn ò ń kan ṣe sí wa wọ́n ní ká má tọ̀ sáàlà tọ̀ síbẹ̀ wọn ò rí nǹkan gbé wa sí. ẹ ṣèjàre gbòsà fẹ̀yìn ọmọ akin àwa la nílẹ̀ yìí mo ti sọ ti pé àwa la dìbò yàn yín náà are we not with the one vote you there Sanwó-Olú àwa la vote yẹ síbẹ̀ mami bàbá ẹ lọ sórí fóònù yín April 13 1997 sorry 1997 yes lọ gọ́gù Sunday Sunday Daily Times àbí kí náà pè Saturday Daily Times ni àwọn Sunday kìíní ẹ̀ April 13 Sunday newspaper April 13 1997 òun ni Tinubu sọ pé òun ò believe in one Nigeria. Tinubu sọ pé òun ò believe in one Nigeria. Lọ bèrè lọ́wọ́ nígbà tó favour ẹ̀ tán àti mi ọlá ẹ̀ màkálẹ́ mọ̀ àkótó wọ̀ mọ̀ ìgbà tó favour ẹ̀ tán àwọn bàbá kí láti ẹ pé wọn ẹ ṣáà ti mọ abúlé wọn àwọn bàbá Rágbèjì fada bú sí wàhálà ànúgbà àwọn bàbá wa Rágbèjì ẹ béèrè lọ́wọ́ wọn ní April 13 1997 òun ló kọ́kọ́ pariwo pé òun ò believe in one Nigeria. Ẹ wá wo àkókò tá a wà yìí ìgbà táwọn náà ti ń gbé tax company kalẹ̀ tán rí bí 1 billion 15 billion lóṣù kan wọn ò ṣe má sọ pé ká wà ní Nàìjíríà kan wọ́n máa ní ká wà ń bẹ́ẹ̀ àwọn bàbá Ìrágbèjì àwọn tán kàwé ní Toronto ẹ mọ̀ pé àwa ò kàwé ní Toronto àwọn ará Toronto Adonidayo God bless you àwọn ará Toronto ṣé ẹ mọ̀ pé ẹ̀yin ò sí ní Toronto àwọn dẹ̀rẹ́ àwọn lọ kàwé ní Toronto nìkan lè di president Toronto ṣùgbọ́n ìgbà yìí làárọ̀ arúgbó ń sunkún oge àṣẹ ti sọnù lọ́wọ́ wọn àṣẹ sọnù lọ́wọ́ wọn ojú ta lábòsí ojú tòkè ojú tọ̀dàlẹ̀ ojú tẹnibi ojú ti àwọn tí ò fẹ́ já lọ. àìsílẹ̀ bàbá tó kù
àìsí ilé ológìní mọ́mì èkútélé ò ráyè ṣeré o tẹ́kùtélé bá lọ ṣe dáradára gan máa ṣe kí ni a ṣe èkúté a jẹ poison a jẹ sọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n kékeré kan ní máa kà sọ lẹ́nìí. I just use this one to appreciate everybody that came to Ojota today. God will bless you all. Ẹ ò ní délé kú o, a ò ní gbọ́ ikú yín lójijì. Ààbò Elédùmarè á wà lórí yín. Ojú tí kọlọ̀mbọ̀ wọ̀ Sanwó-Olú, ojú tí kọlọ̀mbọ̀ wọ̀, ojú tí kọlọ̀mbọ̀ wọ̀, ojú tí ọ̀bì. Fáráò ṣe ju bẹ́ẹ̀ lọ. A sì àyà ẹ̀ lé kó ba lè parun ni. Ṣèbó rẹ̀ ti rẹ́yẹ̀ tó fẹ́ mu, ó ti rí. Ọmọ kékeré jòjòló, ó ṣàpá. Wọ́n pa fún ẹ̀, lọ gbé kó gbé kọ́rùn. Kó jẹ́. Àbí? Ẹ fẹ́ kà yẹn, àwa la tó pa yẹn àbí? Ṣé Yorùbá Nation ló tún pa yẹn? Àbẹ́ rí ìbọn lọ́wọ́ wa? Àbá ìgbámú tàǹkì dání? Ẹ fìràn wa, àwa ò fìràn yín. Ẹ domi lù wá, a ò domi lù yín padà. Ẹ sọ wá ní tear gas, a ò sọ yín lókùtà. Ọpẹ́ f'Olóore. Ṣé ẹ mọ̀ pé ọmọ Olúwa bí ni wá, ẹ̀yin ní kàńdá inú rẹ̀ sí. Torí pé tí orí yín ò bá dàrú sà tọpọlọ yín bá correct gẹ́gẹ́ bí Ambode ti sọ lọ́jọ́ yẹn pé if you have a brain ó yẹ kó o fún ara rẹ lọ́pọlọ ṣùgbọ́n mo ti ń sọ tipẹ́ ó yẹ kán ẹ̀sà apá òsì yáà bá ọ̀pá òsì yáà bá apá òsì yáà bá apá òsì wẹ́ẹ́. Kò lè dùn mí torí pé àwa ti ṣe nta fẹ́ ṣe o ntẹ́yìn fẹ́ ṣe làwa fẹ́ mọ̀ bóyá o fẹ́ wá sọ lọ́la pé o kà fi halẹ̀ mọ́ wa ni aago 5 ládùúgbò mi ń bí òun náà ti bẹ̀rẹ̀ aago 5 làwọn ọlọ́pàá ti kó mọ́ sẹ́ta bá ń yìnbọn káàkiri street pá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 p
kẹ́ ẹ lọ pa ẹ̀ ń pa wá lọ́mọ báyìí. Kí ni ìyàtọ̀ yín ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin DSS àti Fúlàní? What is the difference, sir? Can I have the difference? Ìwọ tó ń tẹ love tó ń tẹ like yẹn lórúkọ Jésù orí rẹ ò ní gbàbọdè. I appreciate you. God bless you. Àti ń ṣèjọba lórílẹ̀‐èdè yìí àárírú tí àwọn APC rí o. Àwọn náà la pànìyàn, àwọn náà la jínigbé, àwọn la dóniláyà, àwọn la bẹ́ni lórí. Àpọ̀ramọ́ ẹni wọ́n dẹ̀ para ojú korojú. Ojú tì yín báyìí àṣírí yín tú. Ẹ sà ntẹ́ ẹ kó jáde ẹ kó wọlé padà o. 2013 ló ti wà ń ta o. Sà 2013 ló ti wà ń ta. Àyà àmọ́ bí tẹ́ ti rí onídìí pàpàpàtẹ́ ìgbélẹ̀ àwọn onídìí ẹyọ owó. Ṣé ìwọ tí ẹ lè di agbára yẹn mú ni? Ṣé ẹ lè di kakí yẹn mú? Ẹni tẹ́ ẹ̀ rí mú ṣé báwo lẹ ṣe wá bọ́ṣọ lọ́rùn ẹ̀? Ẹni tẹ́ ẹ sọ pé ẹ̀ rí tó dológbò àbí èbó dológbò ni ẹ̀ẹ́dẹ̀ gbólógbò kẹ́ lọ́mọ sí yàrá yín. Má ṣe o àìmọ̀kànmọ̀kàn yín ẹ̀yin tọrọ tí yín ò ti ẹ̀dùn mí. Ẹ̀yin mo sọ lọ́jọ́ sí i mo ní ẹ̀yin pásítọ̀ ẹ̀yin wòlíì tẹ́ wà nínú igbó ẹ̀yin náà lè ṣiṣẹ́ fún wọn. Tẹ́ bá wà lórí gbogbo àwọn tó wà lórí ìkànnì yìí lọ́jọ́ náà wọ́n lè jẹ́rìí sí ní tí mò ń sọ yìí.
mo ní mo mọ̀ wọ́n ìwà tẹ́ ń hù. Mo pariwo níbí mo ní wọ́n ti gbowó babaláwo àbí pásítọ̀ tẹ́ ẹ fẹ́ ṣe nìkan ẹ̀yin babaláwo tẹ́ ẹ wá tẹ̀lé wọn lọlé bàbá tàbí lọlé Ìgbòho ewé yín sunko ó kù kan kò pé ó mà ṣe o ojú wo náà fẹ́ fi wò yín tẹ́lẹ̀ ẹ mú ìjà máa mátẹ́gùn bí à ń sọ lóru yẹn abẹ́ ti gbàgbé ẹ̀yin tẹ́ wà lóru tájọ wà ń bí. Mo ní ẹ máa porúkọ áńgẹ́lì kan tán bá yìn á máa dànù atẹ́gùn ni wọ́n mú kó o ń bẹ̀ ó tún dọjọ́ mi ọjọ́ rí. Ìpè pọ̀ lẹ́sìn máa wò náà nìyẹn àwọn tó bọ́ sórí social media náà pariwo àgbo tó ń ṣoògùn yes lóòótọ́ ni wọ́n ń ṣoògùn ṣùgbọ́n we thank God today some people come out for that ẹ dẹ̀ rí wọn. àwa ara wa là ń fúnra wa lóògùn jẹ ẹ jẹ́ wá rán yín létí ẹni tó dájọ́ Abíọ́lá tó dájọ́ Awólọ́wọ̀ Yorùbá ni o olóògbé Abíọ́lá tó gbé Awólọ́wọ̀ sẹ́wọ̀n adájọ́ ọjọ́ kìíní àná Yorùbá ni. Ìjọba alágbádá ìgbà kìíní ológun àkọ́kọ́ gbà náà òun ló gbélé ọwọ́ Fúlàní abẹ́ ti gbàgbé ẹ mà wọn bàbá wa ẹ ti gbàgbé wọn àwọn náà tún gbé fún àwọn náà tún gbàjọba padà wọ́n wá gbàjọba padà tán ìgbà tán ń lọ wọn ò ṣe kankan síbí o tó bá dé Sango bíríìjì tán ṣe ẹ̀rù Ọlọ́run á bẹ̀ kànáà tó wà lábẹ́ ẹ̀ báyìí kọ́mpìnì míì ló parí ẹ̀. Kí ló ń ṣe ẹ̀yin ọmọ Yorùbá náà tẹ́ jẹ́ aláìmoore olè wọ̀nbíà olójú kòkòrò tẹ́ rò pé ò ní parun ẹ máa parun agbọ́mọdé bùrókò ó ń bojú wẹ̀yìn ṣòro pọ́jọ́ tó bá gbé òun bolúwéré ló máa pa òun ni rárá no ìtọ́jọ́ tó bá gbé ba ló máa pa ó dalẹ̀ balẹ̀ kú ṣùgbọ́n nǹkan tí mo kà níbẹ̀ ni pé tá a bá wí fọmọ ẹni kó gbọ́ because àṣírí ìkọ̀kọ̀ mo tú I use my life to render someone life. That is why I saw some people send message in the group to me. Ọmọọba, all those things. Báwo ni kìnìkan I was laughing. But tí mo bá ní fún wọn lésì fún àwọn èèyàn míì tá ń pè mí tá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi question tán fún mi nítorí pé mo wà panic in that Thursday. Mami gúdúgúdú ni mímí ìfìgbà kan tó rálẹ̀ fún ẹnikẹ́ni o. Olóyìnbó ní do your best and leave the rest. Mo ṣe wọ̀n tí mo lè ṣe náà. Mo sọ àṣírí síta. After tí Lady K lálàá pé àwọn rí ara wọn báyìí. Mo sọ lọ ní ọjọ́ yẹn ní alẹ́ jẹta. Mo ní ṣàlàyé ò padà wá ṣe. Mo sọ̀rọ̀ mo ní wọ́n fẹ́ gba 30 million. 20 million. Ìyàn mẹ́wàá. Mo sọ títí débi pé ẹni tó gbé ilé wọn ẹni tí Sunday mọ̀ dáadáa. Mo sọ ohun tó jọ pa wọ́n pọ̀. Mami, ẹ̀mí mi ni mo fi sọ náà. You think it's still easy?
Èkó náà ni mo wà náà kó tó di pé a kúrò ń bẹ̀ báyìí. mo dẹ̀ ń sọ nǹkan wọ̀nyí kí gbogbo èkéku ilé ó gbọ́ kó fi ṣe kí ni o kó wí fọ́kọ. They are tracking me. Wọ́n tracking nọ́mbà méjèèjì tí mo ní tí ẹ fi ń pè mí. But ta ló pè mí tó sọ pé kò lọ? Mo máa ń gbé mọ́ ni. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí gbogbo yín mọ̀ pé mo sọ ọjọ́ àti àkókò. Mo ní inú oṣù keje ọjọ́ keje. But then change the dates. Wọn ò jẹ́ kó di ọjọ́ keje inú oṣù keje. Ọjọ́ tí wọ́n mú nìyẹn. Ọjọ́ keje nínú oṣù keje. Mo ní wọ́n mú láti fi ṣe ìdájọ́ yìí. Mo dẹ̀ pé pariwo mọ́ ẹ̀ mo ní Koiki tá bá pè yín ní anything pertaining lórí di oṣù kan nínú July. Mo ní kẹ́ ẹ má lọ. Mo ní àwọn ọba ta ní òòṣà ìgbọ́ngbà náà àyàfi àwọn èèyàn tó bá ṣẹ̀ ń wọlé. Kí ló wá ṣẹlẹ̀ ní 1st July? Ọ̀rọ̀ náà padà wá ń fìdí múlẹ̀. No, I'm not using this one to praise myself, but I'm praising God. That ó jẹ́ kí n jàjà bọ́ lórí ẹ̀ torí pé tó bá jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá ju báyìí lọ ojú ti babaláwo tọmọ ẹ kú lọ́sàn gangan ṣé ewé ni òjì jábí àbí ewé gbò. What else the benefit pé mo lọ sí òkun mo lọ gbàdúrà? Kí ni benefit pé mo gorí òkè àpáta lọ? Tó bá ṣe díẹ̀ wọ́n máa ń. Ṣùgbọ́n gbogbo ohun tí mò ń sọ ni pé gbogbo ìrìn àjò tí ẹ̀dá bá rìn láyé Ọlọ́run ló ní o. Gbogbo ọ̀nà lágbà àjàpátá lọ. Kì í ṣe gbogbo ohun táwa ń ṣe làwa mo ti sọ fún yín several times. Kì í ṣe gbogbo ẹ̀ ni màá máa gbé pé ẹ wo wọ́n ṣe báyìí. No, Yorùbá ń tú àṣírí ara wọn síta. Lóòótọ́ lẹ rí wa lókun ṣùgbọ́n ṣe ẹ mọ̀ tí mo ṣe lókun mo gbàdúrà fún ènìyàn gbogbo èèyàn ni bọ̀tẹ́ ẹ mọ̀ tí mo lọ ṣe ń bẹ̀. Ọjọ́ tá a lọ sókun ọjọ́ tó pé òun níná sẹ́yọ ọjọ́ kejì níná sẹ́yọ lórí omi the same spot tá a lọ ṣiṣẹ́ sí. Ọjọ́ yẹn la kọ́kọ́ rí ikú àkọ́kọ́. A lórí àpáta káàkiri gbogbo each state tó wà nílẹ̀ Yorùbá pátá ni mo tẹ̀. Tá a lọ ṣe ẹ̀rọ sí pé àṣàsí wọn kó bá dòfò. Ọ̀dàlẹ̀ máa bálẹ̀ lọ bẹ́ẹ̀ bá wù kẹ́ ẹ sá lọ lú òkè òkun tó bó bá wù kẹ́ ẹ sá tó kò sí bí ajá bá sá láyé ẹran ògùn ló ń ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbowó pátá ẹ̀jẹ̀ yín máa wẹ̀ lórí ilẹ̀ yìí bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè. Fáráò ṣègbé tìran ni torí pé láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí kíni kò sí ìṣẹ́gun. Ṣùgbọ́n o Ọlọ́run mi sì dúró síbẹ̀ kò dẹ̀ yí padà. Ó
dẹ̀ dúró lórí májẹ̀mú ẹ̀ torí a sọ̀rọ̀ ṣẹ́ni. A sọ̀rọ̀ ṣẹ́ni. Ẹ appreciate bàbá. Gbogbo orí social media yín ẹ bẹ̀rẹ̀ sí gbé fọ́tò bàbá síbẹ̀. Ẹ máa lo fọ́tò bàbá ká fi appreciate wọn. Lórí wọ́ọ̀dì yín ẹ gbé síbẹ̀. Ẹ appreciate ẹ torí pé ó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run sì ṣe é ó tì lẹ́yìn. Wọ́tọ̀ tí ò bá sí láyé máa lẹ́ni ǹjẹ́ kí ló fẹ́ fún wa ní gut láti wá sẹ́kọ̀ọ́? Ṣùgbọ́n torí Ọlọ́run sì ń jẹ́ Ọlọ́run síbẹ̀ kò ní sọ̀rọ̀ kó sọ pé òun ò sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n lórí tó ń lọ lọ́wọ́ yìí mọ́mì ó máa lẹ́yìn o. Mo sọ̀rọ̀ mo ní ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè wòlíì lèmi èmi máa bá yín wí ẹ̀yin ọba. Sámúẹ́lì bá Sọ́ọ̀lù wí a bá Dáfídì wí a bá Nebukadnesárì wí a bá Ábù wí. Èmi ni mò ń fi yín jọba torí wòlíì lèmi. Tí ẹ bá kọ̀ tẹ́ ò sọ̀rọ̀ àsìkò ti tó báyìí láti wàjà fún yín. Láìpẹ́ láì jìnnà ẹ̀mí yín á bẹ̀rẹ̀ sí bọ́. Ẹ lọ kọ́lẹ̀ wọn ò ní fi dà yanjú yín bẹ́ẹ̀ ni wọn ò ní jólé yín. Ṣùgbọ́n Ọlọ́run tó ń pa ni òun ló pa Fáráò náà òun ló pa Ábù òun ló sọ Nebukadnesárì tó fọwọ́ tó jẹun bí ẹranko. Ó gba ọba onígbéraga níkò ìdíjẹran ara rẹ̀. Mélòó mélòó lẹ́yìn ẹ̀yin tẹ́ fúyẹ́ tí Fúlàní ń gbé ṣeréṣeré. Ṣé ẹ ti rí i pé Sunday Igboho kì í ṣẹgbẹ́ lábàbá yín báyìí? Ẹ̀yin aládé fake ọba fake. Ìjà ojúkorojú ìjà face to face ní Sunday jà pẹ̀lú DSS. 200 bullets ló fara gbà. Ẹ̀yin ọba bullet mélòó lẹ́ ń gbà? Ọba náà pa bí ẹni pẹran nílùú Ondo state yẹn. Èdè lẹ́yìn ṣe tiwa. Ọọ̀ni of Ifẹ̀ olóhùn ṣe tiwa. Ó rí pé wọ́n pa ènìyàn. Do you even speak anything? Ó dẹ̀ ń wá sọ̀rọ̀ kè lójoojúmọ́. Aláàfin Ọ̀yọ́ òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà dáàdì kílẹ̀ wísà wí nǹkan kan o. Nílùú rẹ̀ Olúbàdàn of Ìbàdàn wọ́n fẹ̀jẹ̀ ta bọ́ọ̀lì rí nǹkan sọ. Rí nǹkan sọ. Ojú tì yín o. Ẹ̀yin aládé mẹ́tẹ̀ẹ̀ta yẹn ojú tì yín. Ok wọ́n á wá gbé Sunday Igboho lọ ẹ wá máa halẹ̀. Tó jẹ́ pé pankẹ́rẹ́ la máa fi lé yín kúrò lórí ìtẹ́ tó bá yá. Èmi bí ọdún mo sọ bẹ́ẹ̀. Torí pé èyí tó bá kọ̀ tí ò tètè lọ sígbáwò aṣẹlẹ́yà. Aṣẹlẹ́yà. Àsìkò ẹlẹ́yà yín ti dé báyìí. Ọkọ ìyá yín ti dé. Kí mo pè ẹ tètè sáré kìjokìjo. Ọba kìnìún ti dé. Wọ́n gbé tì wọ́n mu tì wọ́n lé tì wọ́n mu tì wọ́n rí tì. Sunday ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ìjayà gbogbo yín ọba tó jọba lọ nígbà tó bá yá tá a bá lé Fúlàní lọ a máa gbadé orí yín. Ṣebí tẹ́ ń bẹ̀rù tẹ́lẹ̀ nìyẹn pé kí Sunday má lọ máa sọ pé òun fẹ́ máa gbadé orí yín. Kò gbadé Fúlàní gan ò gbadé yín dànù. Ẹ̀yin tẹ́ síríọ̀sì wọ̀nyí àfi kẹ́ máa lé obìnrin káàkiri. Obìnrin ní
kẹ́ máa tẹ́ pé ẹ fẹ́ 100 àwọn ọmọ inú yín fobìnrin ṣe yín ni ó nìyẹn wọ́n fìyàwó tó lé ìkan wà ń bẹ̀ on dialogue òun ló bímọ òun kọ́ ló bímọ òun náà mi ló bímọ náà òun ní ò bímọ kí ló ṣe rádaràdá tẹ̀ bá káàkiri. ìkànnù yín ló lọ ń dọ̀bálẹ̀ fún ọba málà ìkànnù yín ni pásítọ̀ ń gbá lẹ́yìn ọrùn ṣé ké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  ẹni tí yá jáde bá fàyà ọgbẹ́gbà tí fọba jẹ́ ìbàgbẹ́ ti di rádaràdá ni ọba tó mọ Jésù wá pẹ́ láyé òun náà là ń kì á sọ pé ẹ̀ mọ Jésù ọwọ́ ṣe deliverance wọ́n gbé kámẹ́rà tì wọ́n kó 40 fọba. ó mà ṣe o ọba ṣe deliverance àwọn ẹ̀mí inú rẹ̀ Ọlọ́run ń lé wọn jáde. mo sọ lórí program ń bí mo ní ọ̀pá àṣẹ tó wà nínú ìlùkẹ̀rẹ̀ ọwọ́ ẹ̀dà àṣẹ tó wà lórí ìtẹ́ yẹn dà àṣẹ orí ahọ́n yín dà àṣẹ àtàrí tí ẹ ò gbọ́dọ̀ ṣí sí ọmọ kí gbogbo yín lórí yín mọ́ ibo làṣẹ yẹn wà. ẹ pàdé Fúlàní láyé ìgbà kan tí ìjà bá ti lé báyìí ọba ìlú náà máa múra ogun ni ọba máa bọ́ sórí kẹ́tẹ́kẹ́tẹ́. Dáfídì jagun dídé ọjọ́ kú ni Sólómọ́nì mà jagun Sọ́ọ̀lù jagun ṣé wọn kì í ṣọba ni. ókè ẹ̀yin ṣe kìrìsìtẹ́nì mùsùlùmí lẹ́yìn ṣé ànábì ò jagun ṣànábì ò jagun ṣànábì ò jagun kó tó kàn wọ́n èèyàn ẹ̀ kó tó sọ̀rọ̀ ẹ̀ kán tó gbà fún. gbogbo yín ẹ wá sùn ẹ má bú wọn o ẹ má ṣe kinní kan o ẹ dáàdì mọ́mì tó bá jẹ́ ọmọ ẹ ni wọ́n fọ́dọ́ mọ́ lórí tán pa àdògán yẹn ipò wo ló fẹ́ wà. ipò wo lẹ fẹ́ wà iye yín ṣẹ̀ sí báyìí ẹ̀ṣẹ̀ máa ń tà ń sọ right gbogbo yín wá bọ́ sórí social media ẹ wá ń ṣe lẹ́yà but mi ì tí ì ṣe tán àti ṣe program I just use it to appreciate all of you ẹ ṣe púpọ̀ o àárẹ̀ bára wa ṣe Yorùbá Nation ó kù díẹ̀ mo sọ fún tá bá ti ṣe rálì Èkó à ń gbà lọ nìyẹn mo appreciate yín ẹ ṣe orúkọ mi ò yí padà mo ti sọ pé mi ì ní pẹ́ lọ́la láàárọ̀ ọ̀la ẹ gbádùn mi bí òyìnbó ti ń gbádùn sìgá orúkọ mi ò yí padà wòlíì ọmọọba Abíọ́dún ni mo jẹ́ congratulations Yorùbá Nation now bye for now God bless you all thank you.